Pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ti ń súnmọ́lé gidigidi báyìí, àwọn eré àti ìgbésẹ̀ òṣèlú ó mà ti bẹ̀rẹ̀ báyìí o, tó sì jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí, gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tí ó gbayé mọ̀ sí Ìmọ́lẹ̀, ó ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ àtàwọn eré lórí bí yóò ṣe di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgbà kejì, tí gómìnà tó sì ti ṣàbẹ̀wò sí ọlọ́wọ̀ ọ̀tún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, ìyẹn Alhaji Moshood Adeoti, tí wọ́n jọ ṣe ìpàdé ní ilé Moshood Adeoti tó wà ní ìlú Òwu Olódò Ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀rẹ̀ ti wípé nítorí rògbòdìyàn wà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí gómìnà Adémọ́lá Adélékè tó jẹ́ ọmọ ẹgbẹ́ wọn ló jẹ́ pé gómìnà kó kúrò nínú ẹgbẹ́ náà, tí gómìnà sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Adélékè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party lọ́jọ́ kejì, iná ṣètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé gómìnà Adémọ́lá Adélékè ìwọ̀n fi tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà iná fi lé lọ́wọ́. Eléyìí ìlò jẹ́ kí gómìnà rí i pé àyábẹ́lẹ̀ ọbẹ̀ arẹ o, àsìkò ìdùnnú àti àsìkò fàájì kan lélẹ̀, àsìkò iṣẹ́ ni láti ṣe sáà kejì lọ́dún 2026 tó ń bọ̀ yìí. Ṣá o, Moshood Adeoti tóun náà díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022 pẹ̀lú Adélékè àti gómìnà Gbóyèga Oyètọ́lá tó tún jẹ́ ọlọ́wọ̀ ọ̀tún Arẹ́gbẹ́ṣọlá àti igbákejì ẹ̀, òun ti kúrò lẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá báyìí tí kò tí ì kéde ẹgbẹ́ òṣèlú tó ń lọ báyìí, tó sì jẹ́ pé níṣe ni gómìnà Adémọ́lá Adélékè ìlọ́mọ̀ àṣàbẹ̀wò sí Moshood Adeoti ní ilé ẹ̀ ní ìlú Òwu. Bẹ́ẹ̀ làwọn méjèèjì náà jọ ṣe ìpàdé àtìlẹ̀kùn mọ́rí ṣe, bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà, wọ́n sọ nǹkan tí wọ́n jọ sọ, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Adélékè bá Moshood Adeoti sọ̀rọ̀ pé kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni, kó máa bọ̀ wá sí inú ẹgbẹ́ òṣèlú Accord láti jọ ṣe àtìlẹ́yìn fún òun, tó sì jẹ́ pé Adélékè náà ṣèlérí àwọn nǹkan kan tí a kò lè kéde báyìí síta fún Moshood Adeoti ìyẹn tó bá wà lẹ́yìn ẹ̀ tó sì ṣiṣẹ́ fún un láti ṣe sáà kejì. Àwọn tó kọ̀wọ́ rìn pẹ̀lú gómìnà Adémọ́lá Adélékè lọ sílé Alhaji Moshood Adeoti ní ìlú Òwu, àwọn ní igbákejì gómìnà Kọ́lá Adéwùsì, ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò di secretary to the state government Honourable Kazeem Akineye, ẹlòmíì ní Honourable Teslim Ìgbàláyé, ẹlòmíì ìyún Honourable Teslim Ìgbàláyé tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn Kọ́lápọ̀ Álímì òun náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni kọmíṣánná ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun Bísí Ọdúnládé òun náà tẹ̀lé gómìnà. Bẹ́ẹ̀ ni olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú fún gómìnà Adélékè Honourable Muniru Raji òun náà tẹ̀lé Adélékè. Bẹ́ẹ̀ ni olórí òṣìṣẹ́ Adélékè Kazeem Akineye òun náà wà lára àwọn tó kọ̀wọ́rìn lọ.